bí ogun abẹ́lé ṣe bẹ̀rẹ̀ gan-an nìyí o. bí ènìyàn yóò bá gbádùn ìtàn ogun abẹ́lé yìí dáadáa, àwọn kinní kan wà tí yóò mọ̀. Gẹ́gẹ́ bí a ti ṣe ṣàlàyé pé bí kò bá sí ìjà burúkú tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti Ládòkè Akíntọ́lá jà, bóyá ni ohunkóhun ìbá ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí tí wọn ìbá máa pè ní ogun abẹ́lé. Ṣùgbọ́n bí kò bá wá sí ti àwọn sọ́jà kan, àwọn sọ́jà ńlá kan, bí ìjà Akíntọ́lá àti Awólọ́wọ̀ tilẹ̀ le jù bẹ́ẹ̀ lọ, ọ̀rọ̀ náà lè má di ogun abẹ́lé. Àwọn sọ́jà yìí gan-an ni ogun abẹ́lé. Àwọn ni wọ́n dá a sílẹ̀ sí àwọn lológun. Bí a bá sì fẹ́ máa sọ̀rọ̀ àwọn sọ́jà wọ̀nyí, àfi kí àwọn ènìyàn mọ̀ wọ́n kí wọ́n sì fi ọkàn sí ìtàn wọn dáadáa. Nígbà náà ni ọ̀rọ̀ ogun abẹ́lé yìí yóò tó yé gbogbo ẹni tó bá ń gbọ́ dáradára. Bí ènìyàn bá gbọ́ lónìí tí wọ́n bá fẹ́ sọ ọ̀rọ̀ ogun abẹ́lé, àwọn sọ́jà méjì ni orúkọ wọn máa ń gbàgbóró. Àwọn sọ́jà méjì làwọn èèyàn máa ń rántí jùlọ. Wọn yóò rántí Ojúkù, nítorí ogun Ojúkù ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń pe ogun náà. Wọn yóò rántí Yakubu Gowon, nítorí Gowon ni olórí ìjọba. Ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ náà dé dúró gan nìyẹn o. Àwọn wọ̀nyí kọ́ ni wọ́n bẹ̀rẹ̀ ogun yìí. Ọlọ́run kàn padà wá fi wọ́n ṣe aṣáájú ogun náà ni. Nítorí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ ogun abẹ́lé yìí, olúwa rẹ̀ yóò tú iṣu dé ìsàlẹ̀ ìkòkò, yóò mọ àwọn sọ́jà tí wọ́n bẹ̀rẹ̀ ogun náà gan-an. Àwọn sọ́jà mẹ́ta kan ni. Ẹni tó sì ṣáájú gbogbo wọn náà ni ọkùnrin kan tí wọ́n ń pè ní Chukwuma Kaduna Nzeogwu. Lẹ́yìn náà ló kan Agui Nrosi àti ọ̀dọ́mọdé sọ́jà tí wọ́n ń pè ní Muritala Rahamat Muhammadi. Àwọn mẹ́ta yìí ló jẹ́ kí ogun abẹ́lé yìí jà. Bí kò sí àwọn náà ni yóò ṣòro kí ogun abẹ́lé tó jà nílẹ̀ yìí jàre. Chukwuma Kaduna Nzeogwu gan ló bẹ̀rẹ̀ ogun yìí o. Ṣùgbọ́n ta ni ọkùnrin náà gan? Ta ni Nzeogwu? Ọkùnrin kan tí wọ́n ń pè ní James Nzeogwu láti abúlé kan nítòsí Àsàbà ló bí i. Orúkọ ìyá rẹ̀ ní Elizabeth Ngbeke. Ìpò làwọn méjèèjì ṣe. Kìnní kan lọ́lọ́run ṣe fún ọkùnrin tí wọ́n ń pè ní James yìí. Òun kàwé 6 nítorí pé ó gbé ọ̀dọ̀ àwọn òjíṣẹ́ Olúwa kan ní Àsàbà. Ìwé 6 tó kà yìí ló jẹ́ kó rí iṣẹ́ ìjọba sí Kaduna, lẹ́yìn tó ti wá iṣẹ́ ní gbogbo àdúgbò wọn tí kò rí èyí tó tẹ́ ẹ lọ́rùn. Láti ìgbà náà lòun sì ti di èrò Kaduna. Níbẹ̀ ló sì ti bẹ̀rẹ̀ sí í gbé tó sì fẹ́ yàwó. Ibẹ̀ náà ló sì ti bí ọmọ ọkùnrin àkọ́kọ́ tí wọ́n pè ní Patrick Chukwuma ní ọjọ́ 26 oṣù kejì ọdún 1937. Ṣùgbọ́n nítorí pé àṣà àwọn tó bá lọ sí ilẹ̀ òkèèrè nígbà náà ni láti sọ orúkọ ọmọ wọn ní orúkọ ìlú tí wọ́n bá ń gbé, wọ́n fi Kaduna sínú orúkọ ọmọ náà. Ṣùgbọ́n Kaduna yìí ló padà wá mọ́ ọmọ ọ̀hún lórí. Ìyẹn ló ṣe jẹ́ nígbà tó dàgbà tán Kaduna Nzeogwu ni wọ́n ń pè é. Gbogbo ìbẹ̀rẹ̀ ayé ọmọ yìí ní Kaduna ló ti lò ó. Èdè tó kọ́kọ́ gbọ́ láyé ẹ̀ ní èdè Haúsá. Ìmúra wọn náà ló sì mú, nítorí kò sí ẹni tó lè mọ̀ yàtọ̀ láàrin òun àti àwọn ọmọ Haúsá. Ó pẹ́ kí èdè Ìgbò tó mọ́ ọ lẹ́nu rárá. Iléèwé St. Joseph's Catholic Primary School ló lọ ní Kaduna níbẹ̀. Nígbà náà ni ọmọ náà sì ti ń fi hàn àwọn èèyàn irú nǹkan tí òun yóò yà lọ́la. Àsìkò tó bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni wọ́n máa ń kó àwọn sọ́jà tí wọ́n bá fẹ́ lọ sí ogun àgbáyé sí Kaduna. Kaduna Nzeogwu a sì máa rí wọn bí wọ́n bá ti yan láàárọ̀ àti bí àwọn ọ̀gá àwọn sọ́jà yìí ti máa ń peṣẹ́ fún wọn. Nígbà tí àwọn sọ́jà yìí bá ti wá lọ, ìyẹn lẹ́yìn tí wọ́n bá ti kó wọn lọ sí ojú ogun, Kaduna Nzeogwu yóò ṣa àwọn ọmọdé ẹgbẹ́ ẹ̀ jọ, yóò sì tò wọ́n sórí ìlà. Òun náà yóò máa wá peṣẹ́ fún wọn bíi tàwọn ológun gan. Ní ọdún 1951, nínú oṣù kìíní ọdún náà ni Nzeogwu wọ iléèwé St. John's College. Iléèwé yìí sì ni àwọn òyìnbó tí wọ́n jẹ́ ọ̀gá sọ́jà tí wọ́n wà ní Kaduna nígbà náà ti rí i.
ó lágbára ju àwọn ẹlẹgbẹ́ rẹ̀ lọ. Kò sì sí ohun tó fẹ́ràn ju bíi kó máa sáré kiri orí fíìdì, kó máa gbá bọ́ọ̀lù, kó sì máa tàkìtì. Gbogbo iṣẹ́ tó bá ti jẹ mọ́ iṣẹ́ agbára ńlá níbẹ̀ lẹ́ ò ti bá Nzeogwu. Kò sí ẹgbẹ́ rẹ̀ kan tó lè pa á láyò tó bá dà bẹ́ẹ̀. Níbí làwọn ọ̀gá sọ́jà ti rí i, tí wọ́n sì gbà á nímọ̀ràn pé iṣẹ́ sọ́jà ni kó wá ṣe. Bẹ́ẹ̀ ló gba ìwé ìdánwò sí ilé ìwé àwọn sọ́jà nígbà tí àwọn bàbá rẹ̀ kò mọ̀. Ó ṣe ìdánwò, ó páàsì nígbà tó sì di ọjọ́ kìíní oṣù kẹta ọdún 1957 Kaduna Nzeogwu wọ iṣẹ́ ológun. Lára àwọn ọmọ Nàìjíríà tí wọ́n kọ́kọ́ wọ iṣẹ́ ológun yìí lòun. Nítorí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé bí wọ́n ti gbà á náà ni wọ́n ti sáré rán an lọ sí Ghana láti lọ kọ́ iṣẹ́ àwọn ológun sí i, tí wọ́n sì tún rán an lọ sí London àti India. Ọdún méjì ni wọ́n fi gbé e káàkiri tí wọ́n fi ń kọ́ ọ níṣẹ́ ológun yìí. Nígbà tí yóò padà dé ní ọdún 1959 yìí, ọkùnrin ti dé. Ó ti di ọ̀gá nínú àwọn sọ́jà, lieutenant lóyè ẹ̀, kì í ṣe ológun kúẹ́kúẹ́ rárá ni. Bó ti dé ni wọ́n gbé e lọ sí ibùdó àwọn ológun tí wọ́n pè ní 1st Battalion lẹ́nugun. Níbẹ̀ ló sì ti kọ́kọ́ pàdé Agui Nronsi, ọmọ Ìgbò bíi tiẹ̀, ọ̀gá àwọn jagunjagun. Nronsi ni igbákejì ọ̀gá àwọn sójà tó wà ní ibùdó náà, nítorí òyìnbó ni ọ̀gá pátápátá. Ṣùgbọ́n kinní kan ṣẹlẹ̀ níbẹ̀ o. Gẹ́gẹ́ bí ìmọ̀ tó ti gbà nínú iṣẹ́ ológun àti àwọn ẹ̀kọ́ tó ti ní, bí Nzeogwu ti dé síbẹ̀ yẹn, ohun tí òun rí ni pé òyìnbó sọ́jà kan tó wà níbẹ̀ tí kò ní ẹ̀kọ́ bíi tòun, tí kò sì ní ìmọ̀ iṣẹ́ ogun bíi tòun, ló yẹ kí wọ́n fi ṣe igbákejì òun níbìkan tí wọ́n gbé òun sí. Kì í ṣe ọkùnrin náà ló yẹ kí wọ́n fi ṣe ọ̀gá òun, nítorí bó bá ṣe pé òyìnbó ni wọ́n gbé wá bẹ́ẹ̀, ọ̀gá ni wọ́n yóò fi ṣe, tí kò sì sí ẹni tó gbọ́dọ̀ béèrè pé báwo ló ṣe jẹ́. Ṣùgbọ́n wọn kò fi Nzeogwu sí ipò kínní, ipò kejì ni wọ́n fi ṣe. Òun ni wọ́n fi ṣe igbákejì ọ̀gá. Òyìnbó tó yẹ kó jẹ́ ọmọọṣẹ́ yìí sì ní ọ̀gá tirẹ̀. Ní inú bá bí Nzeogwu, ó fẹjọ́ sùn àwọn ọ̀gá tó kù, ṣùgbọ́n ẹ̀rín ni wọ́n fi rín. Wọn ò dáhùn. Lẹ́yìn náà ló lọ fẹjọ́ sùn Nronsi. Ṣùgbọ́n níṣe ni ìyẹn kọ lẹ́tà sí wọn ní olú iléeṣẹ́ àwọn sọ́jà tó ní ọmọ kékeré sọ́jà tí wọ́n gbé dé yìí kò mọ kinní kan o, ó fẹ́ máa dá àṣẹ ti ara ẹ̀ pa ni o. Ìwé tí Nronsi kọ sí wọn lẹ́kọ̀ọ́ yìí ni wọ́n torí ẹ̀ gbé Nzeogwu kúrò lẹ́nugun, wọ́n sì jù ú sí Kaduna. Bó tilẹ̀ jẹ́ pé inú ẹ̀ dùn nítorí bí ìgbà tí wọ́n gbé òun padà sílé ni, síbẹ̀ inú ẹ̀ bàjẹ́ pé ẹrú òyìnbó ni Nronsi àti àwọn ọ̀gá sọ́jà tó kù. Ó sì tún rí i pé àwọn òyìnbó yìí kò lè mú ìṣọ̀kan wà láàrin àwọn èèyàn Nàìjíríà, wọn yóò kàn sọ wọ́n di ọ̀tá ara wọn bí wọ́n bá ń lọ ni. Láti ìgbà náà àti láti àkókò náà ni inú Nzeogwu kò ti dùn sí àwọn tí wọ́n ń ṣèjọba ilẹ̀ yìí rárá. Lẹ́yìn náà ni wọ́n gbé e lọ sí Zaria, wọ́n sì gbé e padà wá sí Èkó gẹ́gẹ́ bí olórí ẹ̀ka àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ inú sọ́jà. Ìyẹn ni pé bí a ti ń sọ títí dòní yìí, Nzeogwu yìí ni sọ́jà àkọ́kọ́ nílẹ̀ wa tó ṣe olórí ẹ̀ka àwọn ológun tí wọ́n ń pè ní military intelligence. Òun ló sì sọ ẹ̀ka náà di ńlá. Kìnní kan tó wá ṣẹlẹ̀ tí yóò ya gbogbo èèyàn tó bá ń gbọ́rọ̀ yìí lẹ́nu jù ni pé lọ́dún 1963 Nzeogwu ni ọ̀gá àwọn sọ́jà tí wọ́n ní kó wádìí ọ̀rọ̀ kan wò, kó ṣiṣẹ́ inú láti mọ̀ bóyá lóòótọ́ ni Ọbáfẹ́mi Awólọ́wọ̀ fẹ́ fìbọn gbàjọba lọ́wọ́ àwọn Tafawa Balewa. Òun ló ṣáájú àwọn sọ́jà tó wádìí ọ̀rọ̀ yìí. Nígbà tí wọ́n sì wádìí títí tí wọn kò rí kinní kan, wọ́n sọ fáwọn tó rán wọn pé àwọn ò rí ibi tí Awólọ́wọ̀ ti fẹ́ fìbọn gbàjọba o. Kò sí ohun tí àwọn rí tó jọ bẹ́ẹ̀ rárá. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n sọ bẹ́ẹ̀ fún àwọn Balewa, síbẹ̀ wọn kò gbọ́. Kàkà bẹ́ẹ̀ wọ́n pe àwọn ọlọ́pàá tí wọ́n lè kó ọ̀rọ̀ sí nínú, wọ́n ní kí wọ́n wádìí Awólọ́wọ̀ wò. Àwọn yìí ni wọ́n sì kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí àwọn Awólọ́wọ̀ lẹ́sẹ̀. Ohun tí ọ̀rọ̀ yìí ṣe pàtàkì ni pé àwọn kan ń sọ pé Awólọ́wọ̀ ló rán àwọn Nzeogwu láti fìbọn gbàjọba. Ṣùgbọ́n Awólọ́wọ̀ kò mọ Nzeogwu. Nzeogwu ló mọ Awólọ́wọ̀. Ohun tó sì mọ̀ náà ni pé wọ́n purọ́ mọ́ ni, nítorí òun ló lórí àwọn sọ́jà tó wádìí ọ̀rọ̀ náà wò. Nígbà tí Nzeogwu fi jẹ́ olórí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ nínú sọ́jà yìí, ọ̀pọ̀ àwọn àṣírí oríṣiríṣi ló tú sí i lọ́wọ́.
ṣàṣà ni ohun tó ń lọ tí kò mọ̀, àwọn ohun tó mọ̀ náà sì kó ọ̀pọ̀lọpọ̀ wàhálà bá ọkàn rẹ̀. Kò yé rárá bí Nàìjíríà ṣe lè rí bẹ́ẹ̀ yẹn. Gbogbo wàhálà tó ṣẹlẹ̀ láàrin Awólọ́wọ̀ pẹ̀lú Akíntọ́lá, gbogbo ipa tí àwọn olóṣèlú tó kù kó nínú àwọn ọ̀rọ̀ náà, pàápàá Sardauna, Ahmadu Bello àti Nnamdi Azikiwe tó jẹ́ ọmọ Ìgbò bíi tiẹ̀, pẹ̀lú àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀, gbogbo ẹ̀ ní Nzeogwu mọ̀. Nígbà tí wọ́n sì gbé e padà lọ́dún 1965, tí wọ́n fún un nípò gíga míì, tí wọ́n gbé e lọ sí Kaduna láti jẹ́ olórí iléèwé àwọn ológun ní Zaria, tìbínú ló fi lọ. Òun mọ̀ pé Nàìjíríà kò dáa rárá. Ó mọ̀ pé àwọn olóṣèlú ló ń bà á jẹ́. Bẹ́ẹ̀ ló ti rí àwọn sọ́jà míì tí wọ́n jẹ́ ọ̀gá àwọn tó ṣe pé kò sí ohun tíjọba ṣe tí kò tẹ́ wọn lọ́rùn ní tiwọn. Nzeogwu yìí sì ti pinnu pé ọ̀nà kan ṣoṣo láti mú Nàìjíríà dáa náà ni láti gba ìjọba kúrò lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí kí òun sì lé wọn lọ. Níbẹ̀ gan-an ni ètò náà ti bẹ̀rẹ̀, ètò ìfìbọn gbàjọba tí wọ́n ṣe. Nzeogwu ti ṣa àwọn èèyàn kan jọ ní gbogbo ìgbà tó ti wà lÉkòó, bẹ́ẹ̀ ló sì ti ní àwọn ọmọọṣẹ́ tó pọ̀ ní ibi tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé lọ. Ọ̀kan nínú wọn ni Christian Anuforo yìí wọ́n jọ lọ sílé ìwé St. John's ni. Nígbà náà ni wọ́n sì ti mọ ara wọn. Àsìkò tí àwọn ọ̀mọ̀wé tí wọ́n ti jáde yunifásitì ń wọṣẹ́ ológun ní Nzeogwu pàdé Adéwálé Adémóyèga, ìyẹn ní 1961. Òun ló sì fi ọkùnrin náà mọ gbogbo ohun tó yẹ kó mọ̀ níbẹ̀rẹ̀ iṣẹ́ ológun. Nígbà tó sì di ọdún 1963, wọ́n gbé Adémóyèga lọ sí Zaria níbi tó ti tún pàdé Nzeogwu, tí ìyẹn sì gbé mọ́tò rẹ̀ fún un tó sì fi sínú yàrá ẹ̀ nígbà tí iṣẹ́ gbé lọ sí Èkó. Ibẹ̀ náà ló sì ti tún padà wá bá a. Kaduna náà ni Nzeogwu ti pàdé Emmanuel Ifejuana. Wọ́n sì ti jọ gbé dáadáa kó tiẹ̀ tó di pé ọ̀rọ̀ káfìbọn gbàjọba ṣẹlẹ̀ rárá. Àwọn wọ̀nyí ni Nzeogwu bá sọ̀rọ̀ tí ọ̀rọ̀ wọn sì bá ara wọn mu, ni wọ́n bá múra láti gbàjọba lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ bà Nàìjíríà yìí jẹ́ lójú tiwọn. Lẹ́yìn tí wọ́n ti palẹ̀ mọ́ títí, nígbà tó di òru ọjọ́ 15 oṣù kínní ọdún 1966, lẹ́yìn tí ogun wẹ́ẹ̀ tiẹ̀ ti dá wàhálà ńlá sílẹ̀ nílẹ̀ Yorùbá, tí àwọn tí wọ́n ń ṣèjọba kò sì rí ọ̀nà paná wàhálà náà, àwọn sọ́jà náà kó àwọn ọmọ ogun wọn lẹ́yìn, wọ́n sì gbàjọba lọ́wọ́ àwọn tí wọ́n wà níbẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà kì í ṣe ojú lásán rárá, nítorí yàtọ̀ sí olórí ìjọba ilẹ̀ Haúsá tí wọ́n pa, ìyẹn Sardauna Sokoto, Ahmadu Bello, níṣe ni wọ́n tún pa gbogbo àwọn ọ̀gá sọ́jà pátápátá tó wà ní Kaduna nígbà náà. Nzeogwu sì gba ìjọba ilẹ̀ Haúsá pátá. Àwọn tí wọ́n lọ sí Ìbàdàn náà ṣe dáadáa gẹ́gẹ́ bí ètò tí wọ́n ti ṣe kalẹ̀ tẹ́lẹ̀. Wọ́n pa Ládòkè Akíntọ́lá tí ṣe olórí ìjọba níbẹ̀. Wọ́n sì mú gbogbo àwọn alágbára inú ìjọba náà, wọ́n tì wọ́n mọ́lé. Àwọn tí wọ́n wà ní Èkó àti ilẹ̀ Ìgbò kò rí ọ̀rọ̀ náà ṣe dáadáa ní tiwọn o. Lóòótọ́ ni wọ́n pa Tafawa Balewa, lóòótọ́ ni wọ́n pa Okoti Ebo, tí wọ́n sì pa àwọn ọ̀gá sọ́jà tí ọwọ́ wọn tẹ̀. Ṣùgbọ́n olórí àwọn sọ́jà nígbà náà, Aguiyi-Ironsi ló ṣe pàtàkì jù tó yẹ kí wọ́n pa. Ṣùgbọ́n ọkùnrin náà yọ́ bọ́ mọ́ wọn lọ́wọ́, wọn kò rí ipa o. Bí ọkùnrin náà ti yọ́ mọ́ wọn lọ́wọ́ ni kò yé ẹnìkan. Bí àwọn kan ti ń sọ pé lára àwọn tí wọ́n ṣètò láti gbàjọba yìí, ìyẹn àwọn Ìgbò bíi ti Nrosi náà ni wọ́n yọ́ sọ fún un pé kò tètè mọ bí yóò ti ṣe ara ẹ̀ sí o. Bẹ́ẹ̀ làwọn míì ń sọ wípé kì í ṣe bẹ́ẹ̀ o, orí ló kó o yọ. Ohun tí gbogbo èèyàn ṣàmọ̀ ni pé wọn kò rí Aguiyi-Ironsi pa. Bó ti yọ bọ́ mọ́ wọn lọ́wọ́ yìí gan-an ni wàhálà. Nítorí ohun tó padà di ogun abẹ́lé nìyẹn. Wọ́n ti pa olórí àwọn tó ń ṣèjọba nílẹ̀ Haúsá pẹ̀lú àwọn sọ́jà tó wà níbẹ̀ tí wọ́n jẹ́ ọ̀gá ńláńlá. Wọ́n ti pa olórí ìjọba nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá sọ́jà tó wà l'Ékòó. Ṣùgbọ́n èyí tó burú tó sì lé ń bẹ̀ ni pé wọn ò rẹ́nì kankan pa nílẹ̀ Ìgbò. Wọn ò pa sọ́jà Ìgbò kankan. Bẹ́ẹ̀ ni wọn ò pa olórí ìjọba ilẹ̀ Ìgbò, ilẹ̀ Yorùbá nìkan àti ilẹ̀ Haúsá, pẹ̀lú ẹni tí wọ́n pa ní Benin tí í ṣe Midwest, ìyẹn Okoti Ebo. Àwọn nìkan ni wọ́n pa. Ó ṣe pé igun 3 nínú igun 4 tí Nàìjíríà ní nígbà náà ni wọ́n ti pààyàn. Àfi ilẹ̀ Ìgbò nìkan ni wọn ò rẹ́nì kankan pa. Ohun tó fa ogun abẹ́lé nìyí o. Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ.
Ọláyíwọlá Alága ló ń ṣèwádìí ọ̀rọ̀ yìí fún Bùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú afẹ́rẹ́ yìí o.